bá rí mùsùlùmí kankan ẹni mùsùlùmí kan tó bá jẹ́ pé ó wà nù support tí wọ́n fi fún Muyideen tí Muyideen fi lọ fún Àgbàlá Gabriel ní petition tí wọ́n lọ fún petition mẹ́rin insha Allah rahman látàyé ń bí ìdéwájú Ọlọ́run irú mùsùlùmí kò ní bójú rere Ọlọ́run pàdé pẹ̀lú ẹ̀rí ọ̀tọ̀ àkókò tó báyìí tá a máa yọ àfà pọ́nbélé kúrò nínú àfà bíríkìlà ayọ̀ àfà pọ́nbélé kúrò nínú àfà fọ́nísọ̀ ayọ̀ àfà pọ́nbélé kúrò nínú àfà káfíńtà ayọ̀ àfà pọ́nbélé kúrò nínú àfà mẹkáníìkì ayọ̀ àfà pọ́nbélé kúrò nínú àfà tísà ṣé wọ́n ní káfà lọ kàwé ni àfà tó bóde ti sọ pé dókítà lòun lójú ọ̀nà ìwé ẹ sọ fún kí mo ní kì í sáfà Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam umiyun abuta iyun asimiyun ni wọ́n pè Muhammad Ànábì ni wọ́n sọ pé ẹni tí ó kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ ẹni kankan tó bá tó nídẹ̀ fi yé Mufti Majesty wọ́n sọ pé wọ́n ní ni o ó bẹ́tà kí Mufti Majesty kó bọ́sítà kó wá dìbò kí ààrẹ. Mr. Emmanuel àbúrò ní sẹ́yìn ìdààmú ò ní jẹ́ tí láíláí ẹni yóò tí bá ní ṣe kiri yẹn o ẹ bá ń kí Emmanuel mi ẹ ní parẹ́ ẹ ní dolo sí ẹ ní dẹni àná odidi 50,000 ní Emmanuel ti bùn mí lónìí wọ́n ní kí fi rájẹ ilé fún ọmọ kéwú fáwọn ẹlẹ́yà ẹkún ò ní parí ẹ̀rín yín àwọn kan wọ́n ní kí mọ́mọ́ wí mọ́ àmì ọmọ rẹ̀ pé torí owó ni mo fi ń ṣe tí mo ń ṣe náà ṣé wèrè ni irú ẹni tí bá ń ro orú ẹ̀ ó ti ya wèrè nìyẹn gbogbo ẹ̀yin èèyàn tó tó mọ́ lélẹ́yìí Mufti Majesty ó fún Muyideen alábàárù ní support wọ́n ní ni o pé Mufti Majesty ó wà nínú àwọn tí ń lòdù Muyideen ní alábàárù tó bá jẹ́ pé ní Mufti Majesty wallahi ẹjọ́ sẹ̀sìn ẹ máa gbọ́ Kùránì ni rúbà fi àti kọ̀ ní Latin gálàbá ti fi àtúnkẹ̀síra rúbà fi àti kọ̀ ní Latin gálàbá ti fi àtúnkẹ̀síra kí ni Àgbàlá Gabriel ṣe gan táàfin wá pé àárí olórí burúkú kan inú ìsìláàmù ti wáyé tèmi dẹ̀ jẹ́ kanú mùsùlùmí nínú alálàáfà tí mo jẹ́ kanú àfà tí mo ń fọwọ́ gbẹ́ ẹran tí ì ṣe egun tí sẹ̀ríyà ọkọ wa pé ká fi bí sólóore tí Àlùkùránì kẹ́kọ̀ọ́ ojúwe pé ká fi bí sólóore tádìsì kẹ́kọ̀ọ́ sọ pé ká fi bí sólóore tí Kùránì sọ yí pé wàlá yufuli sọ́ọ̀lì mìíràn pé gbogbo alábòsí ò ní jèrè sọ̀rọ̀ ẹ̀sìn lọ pa Muyideen àtàgbàlá Gabriel tó pọ̀ ní ayé yìí fẹ́ bàjẹ́ ni ṣé ẹ fẹ́ ṣòfò ni Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ẹni tí Olúwa fi Al-Qur'ani rán ó dé Mẹ́kà ó bá àwọn Júù ní Mẹ́kà ó bá àwọn ẹlẹ́bọ ní Mẹ́kà ó dá lọ́ọ̀gì pẹ̀lú wọn àwọn ètò ló ń kádà pé wọ́n gba ìsìlámù lára wọ́n gba ìsìlámù lára wọn tó ń ti bẹ́ẹ̀ kò fi aburú sí ẹnì kankan ṣé ìsìlámù ni ká máa fa aburú sí ra wa ni. Ànábì dé Mẹdínà ó bá àwọn kìrìsìtẹ́nì ní Mẹdínà ó bá àwọn ẹlẹ́bọ ní Mẹdínà nílùú yẹ. ẹ wo tí subhanallah bẹ́yẹn bá tóbi tó bá gàǹgà tó bá tóbi lówó kò nítumọ̀ tó bá tóbi nípò kò nítumọ̀ Kùránì jẹ́ kó yà ẹ pé inna akramakum indallahi atqakum gbogbo orúkọ tó bá rí kọ́ wà tá a bá ti rí ìbẹ̀rù Ọlọ́run lára rẹ you are useless. tá a bá rí mùsùlùmí kan ọ̀rọ̀ kọ̀ọ̀kan ń bọ̀ ní gbangba gbogbo wọn nìyẹn ẹ sọ pé yẹn
ẹ sọ pé ní gbogbo iye àwọn tí wọ́n mẹ́sàn lórí ọ̀rọ̀ pẹtísà Àgbàlá Gabriel tí a jí ọ̀rọ̀ ẹ bá lọ sí mọ́ ẹ lára ẹ mọ̀ pé ọ̀rọ̀ a máa ń fa yẹn lásọ ya tó kọjá kí wọ́n fi ọ̀bẹ tọ́ lásọ. a wá béèrè lọ́wọ́ gbogbo yín pé èèyàn mélòó ló ti tara yín sóríire, èèyàn mélòó ló ti tara yín rùtù sílẹ̀, èèyàn mélòó ló ti gòkè látara yín, èèyàn mélòó lọ́kàn rẹ̀ ti balẹ̀ látara yín. Àgbàlá Gabriel yìí mo ní ẹ fún mi ní láìfù kan sóò kan níbi tó ti polówó pé kẹ́nìkan wá gba Jésù sínú ayé ẹ̀. àwọn ìjọba wa ń fi ìyà jẹ wá, wọ́n ń febi pa wá, ìjọba ń fara ni wá, à ń sọ́fà kò sí ìdẹ̀kùn kankan. àwa rí ẹnìkan tó lọ́ndẹ̀ tó gbé kalẹ̀ on behalf Christianity, ó dẹ̀ ń pariwo ìbùkún àlàáfíà, kì í ṣe kó fi wá gba Jésù, kò polówó Kírísítẹ́nì, kò polówó Jésù fẹ́ni kankan. lẹ́yìn kọ́rẹ́ni tó wà ní bad condition kó dẹ̀ fàánú gbà gẹ́gẹ́ bí iṣẹ́ tọ́ba tó ní fi rán. kí lẹ fẹ́ pàgbàlá Gabriel ṣe? Àgbàlá Gabriel ẹ jẹ́ bá mi sí à prógámù torí tọ́lọ́run, ẹ jẹ́ bá mi sí à prógámù torí tọ́lọ́run. tí Muyideen bá competition mẹ́rin, t'Àgbàlá Gabriel bá fẹ́ competition, èmi ò mọ̀ bá Àgbàlá Gabriel ti ṣe, Àgbàlá Gabriel ṣe competition tí ó kọ, Àgbàlá Gabriel máa competition tó máa tó 20. Àgbàlá Gabriel máa competition tó máa tó 20. Mr. Manuel wọ́n ní yóò ṣe, wọ́n ti bùn wá ní 100,000 fún mọ́ṣáláṣí, wọ́n tún ní 50,000 kẹ́mi ní òfin jẹun. That is 150,000. ọ̀rọ̀ àárọ̀ ni o. kí ẹ bóde náà Mufti Majesty wọ́n parọ́ kan mọ́ yín, ajẹyàn gbọ́dọ̀ sí mẹ́rin lórí o. Mufti Majesty ajẹyàn gbọ́dọ̀ sí mẹ́rin lórí. gbogbo ẹ̀yin èèyàn mi mú fi Ọlọ́run fi lọ́kàn balẹ̀, wàláhì àwọn ọlọ́pàá sun 11 wọn ìsalábòsí. Eric mo sọ bẹ́ẹ̀ lánàá, àwọn ọlọ́pàá sun 11, àwọn gẹ́mẹ̀ yìí pé kéèsì Muyideen ó ti di kéèsì ayé. bẹ́ẹ̀ bá lọ gbé mílíọ̀nù fún wọn, ìdájọ́ tó tọ́ ni wọ́n máa ṣe. àmì ẹ̀sọ́ fún Àgbàlá Gabriel, Mr. Kẹ́hìndé Àgbàlá Gabriel, ẹjọ́ ẹ lọ kó pẹtísàn jọ fún Muyideen, kóhun àtàwọn mẹ́nítọ́rì rẹ̀ kí wọ́n jọ máa bá yí. ó kéré tán Muyideen ò rí pẹtísàn kankan, ó máa rí 20. ó parọ́ mọ́ Àgbàlá Gabriel, ó l'Àgbàlá Gabriel bá ń yàwó òun sùn. ó parọ́ mọ́ Àgbàlá Gabriel, ó ní Àgbàlá Gabriel kò jẹ́ kó ní free movement. lọ́nà wo? gbogbo bí Àgbàlá Gabriel bá ń lọ ẹjọ́ ń lọ ní bọ̀dá Muyideen, ó sì ṣọ́ọ̀bù fún ọ, só ti ọmọ inú yàrá ni, só di ọ sẹ́kẹsẹ́kẹ lẹ́sẹ̀ ni, kí ló fi ní free? ó tún parọ́ mọ́ bẹ̀ yẹn, ọba ló kọjá. ó tún parọ́ mọ́ Àgbàlá Gabriel ló fẹ́ pa òun. ta ló fún ní bad information? Gloria ẹkún ò ní parí ẹ̀rín ẹ, alálùbáríkọ ọmọ ni ọ, ó tún ti bá ní yanjú kéèsì alẹ́ yìí, ó ní láre kẹ́yà yìí ẹ. Mufti Majesty tájẹ̀ bá símọ́ yín lórí, tájẹ̀ bá símọ́ Mufti Majesty lórí, àní wọ́n ti ẹ̀ parọ́ mọ́ ni, yóò ṣe símọ́ lórí. àlùbẹ́ẹ̀tù mọ̀bù níyì bìrìkì yàdúmù rìsọ́ọ̀sù, ilé tá a bá fi tọ́mọ ìrì ní òwò. ẹ jẹ́ sòótọ́ ọ̀rọ̀ fún yín, bẹ́yẹn bá ga torí rẹ̀ ń kẹsẹ́ mọ̀, tó bá bẹ̀rẹ̀ àbòsí lónìí tí wọ́n bá yẹ pé wíìkì yóò dẹ̀ ní àná. Àlùkùránì ọ̀rọ̀ Ọlọ́run, Olúwa ní wàlá yasidu sọ́ọ̀lìmínà ìlà àsàrà. kò sí nǹkan kan tó máa gbẹ̀yìn àbòsí fún alábòsí, òfò àti parun ni. ẹjẹ́ béèrè gbogbo àwọn àfáà tí wọ́n rú Muyideen nìkan kiri lánàá, kódà kọjá pé àwọn náà ń gbé inú òkùnkùn tàbí sínú mẹ́lẹ̀, wọ́n máa ṣẹ̀sìn. Mr. Abiodun, mo ń gbọ́ pé wọ́n sọ pé Alhaji Abdulrahman Oríyọmí Hamzat kò jẹ́jẹ́ bẹ́ẹ̀,
Oríyọmí Hamzat báwo Oríyọmí Hamzat bá wà níbi ìrìn àjò kéèsì yìí kò tí ẹ̀ jẹ́jẹ́ bẹ́ẹ̀ ó láti jẹ́ pé Oríyọmí Hamzat á jẹ́ pé gbogbo títí ń ṣe láti ẹjọ́ ìlú online òkúdu ní gbé gbogbo wá sí nìyẹn kí ni Oríyọmí Hamzat fi sọ pé ó fẹ́ support Muyideen Àgbàlá Gabriel fún kíni torí kíni lórí kíni Oríyọmí ọ̀jẹ̀ ṣe bẹ́ẹ̀ kí ni Oríyọmí Hamzat ó sọ yìí pé Àgbàlá Gabriel ṣe fún Muyideen tó fi máa support petition nínú ìlú tó lọ́ba tó níjòyè torí òǹkálùkù ti pé táyé ti advice ẹni tí ó kàwé gan ti mọ tọ́tọ́ ẹni tó kàwé tó wá mọ tọ́tọ́ jù ẹ gbàgbé bó ṣe ṣẹlẹ̀ mo sọ fún yín pé àwọn ọlọ́pàá so 11 wàláhì olóríire gbogbo wọn kò sọ olórí burúkú nu wọn olórí burúkú lè wà ń bẹ̀ níjẹta o ẹ gbọ́ mi yé àmọ́ recent now olóríire gbogbo àwọn tí ń bẹ̀ ń bẹ̀ kí làlájì Oríyọmí Hamzat sọ pé Àgbàlá Gabriel ṣe tí ó fi pọ́n fẹ́ support petition yóò yọ Oríyọmí gan lọ́wọ́ o Oríyọmí gan rí bínú Ọlọ́run mo tiẹ̀ jẹ́rìí Oríyọmí gbogbo tẹ̀sán ẹ̀ wí ní Oríyọmí báwo Oríyọmí báwo ṣé nígbà tí Oríyọmí ń kópa tí ń ran àwọn èèyàn lọ́wọ́ ṣé yóò pẹ̀lú ń bí òun t'Àgbàlá Gabriel náà bá ń kóyàn lọ́wọ́ ni kí ni Oríyọmí fẹ́ sọ ẹ́ kó ṣe kí ló fẹ́ sọ ẹ́ kó dé ẹnìkan ìjáwádé ọ̀pọ̀ èèyàn jẹ́jẹ̀ mọ́ kí ni evidence tí ẹjẹ Brahman Oríyọmí Hamzat kí ló fẹ́ mú dání tí ó fi kú òun dì sáfù àti support Muyideen láti petition Àgbàlá Gabriel pé kíni lórí kíni nítorí kíni fún kíni nípa kíni. Abani la tasili manne isama kunta muktadira fasulimu tariju kuba ila nadami tanamu ainaka wali maslumu muntabiu tadi uni alayka wa ainu layla mutanami tí Àgbàlá Gabriel bá bẹ̀rẹ̀ petition ó máa kan ẹlòmíì tí ń bẹnu yàrá ẹ̀ ṣe bẹ́ẹ̀ yẹ kẹ́ni ọ̀rẹ́ mi tó sorí bí apò bẹ́pẹ́ tí ń lọ àtáàkì ìjọmọlé àbí ìyàwó Muyideen tí ń lọ bà ló kọjá ṣó ní dókítà tó tẹ́sì ẹ̀ wọ́n máa fóun náà ní petition. ẹ gbọ́ wọ́n máa fóun náà ní petition tiẹ̀. ẹ̀yin olóríire wọ́n ti bá sẹ́ndì àkáǹtì sí orí iṣẹ́ ni mo wà ní wọ́n máa fún ní petition tiẹ̀ náà àwọn tí wọ́n máa sáàbù ní petition kódà máa rán wọn létí àwọn míì tọkàn lórí kíni àbáni wà máa ń bàdá lákàmá àrùfàn fún àrídàwù gbogbo ẹni tó bá ṣe dáadáa fún ni dáadáa là á fi sàn tá a bá rí mùsùlùmí kan ẹ gbọ́ tá a bá rí mùsùlùmí kan tó lọ support Muyideen jájà Muyideen alábàárù kí Bódìjà tó bá lọ support ẹ pẹ̀lú president wọn fún Àgbàlá Gabriel mo promise yóò tọ́ pé kò lórí ojú rere Ọlọ́run Kùránì lọ sọ bẹ́ẹ̀ kì í ṣe mi o Kùránì ni o Olúwa ní wàlá yẹ sí ìdùn sọ̀ọ̀lì mí ní ilà àṣàrà àti bọ̀tá alábòsí ò ní dáa. àti bọ̀tá alábòsí ò ní dáa. Àgbàlá Gabriel ó rí Muyideen níjọ́ tó rí iṣẹ́ ló dàbí wèrè èmi kan yìí mo ṣe já àfà yìí mi ìlera pain lọ́wọ́ Muyideen ní kọ́ndíṣẹ̀ tó wà lọ́jọ́ t'Àgbàlá Gabriel rí ó dẹ̀ mọ̀ pé Muyideen ń jẹ́ ó dẹ̀ súnmọ́ Muyideen náà dẹ̀ sọ́njọ́ náà pé òun lè tà á tí gbogbo ayé gbọ́ t'Àgbàlá náà gbọ́ àmọ́ nítorí pé aláàánú ni aláàánú ò ní kú sí pọ́kà mo nígbàgbọ́ nú Ọlọ́run pé kámú fi àtún kọ̀lé làtún gálàbá ti fi àtún kẹ̀sí rà èyí á máa kéré lójú tí ó dẹ̀ pọ̀ ní ìṣẹ́gun tí gbogbo yín tẹ́ ń sọ́pọ́ọ̀tì Muyideen tẹ́
fẹ́ tì pa tẹ́ fẹ́ tì sẹ́nu tirẹ́là tẹ́ fẹ́ ràn lẹ́wọ̀n tẹ́ bá rò pé lówó lọ́wọ́ Àgbàlá Gabriel ò lówó lọ́wọ́ tẹ́ bá rò pé léèyàn Àgbàlá Gabriel ò léèyàn mo ní Ọlọ́run ó ní tó ju owó lọ ó ní tó ju èèyàn lọ tí ń ṣe Allah ó ní tó ju owó lọ ó ní tó ju èèyàn lọ tí ń ṣe Ọlọ́run tó bá dé kẹran kọ́ ọmọ olórí ó jì sí kòtò mọ̀nàmọ́ náà tẹ fìtílà fún Oríyọmí Àmúsàtì ọgbọ́dọ̀ sínú wọn wàláì astagfirullah wọn àgbọ́dọ̀ tútù ká wọn ṣe borí Oríyọmí Àmúsàtì ń bẹ ajábọ̀ àwọn Oríyọmí Àmúsàtì náà mọ̀ pé tó ń bá wà ń bẹ ó kọ́ máa bàjẹ́ Aláàjì Oríyọmí Àmúsàtì ọgbọ́dọ̀ sí ń bẹ no Oríyọmí ò lè sí ń bẹ ó sì máa wà ń bẹ kí ni Oríyọmí ọ̀sẹ̀ pò ń wá tí ó fi pé k'Àgbàlá Gabriel òṣùbù kí ni Oríyọmí Àmúsàtì kí ni ọ̀pọ̀ bọ́ sọnù lọ́wọ́ òun tí ó fi máa wá ìṣubú Àgbàlá Gabriel kò gbọ́dọ̀ sí mbẹ̀ láíláí Mufti Manchester wọ́n lẹ́yìn ilẹ̀ ńlọ́ọ̀dù Muyideen ní chájà mo ní wọ́n parọ́ ni wọ́n sì lè pè é ní mufti ìtumọ̀ mufti ni pé ẹni tó mọ̀ nípa ọ̀rọ̀ ẹ̀sìn tí ó ṣàlàyé ẹ̀sìn fún yàn ẹni tó mọ̀ nípa ọ̀rọ̀ ẹ̀sìn tó máa ṣàlàyé ẹ̀sìn fún yàn ni wọ́n pè ní mufti Mufti Manchester gbọ́dọ̀ sí níbẹ̀ náà tí Mufti Manchester báyìí wà ń bẹ̀ ó ti di káàsìbù Manchester nìyẹn ọmọ náà fi kùnì Manchester ó kò yẹ máa change lójú ẹsẹ̀ ni tí Mufti Manchester máa wà nídìí pẹ́tísẹ̀ yìí ó ti di munafiku ní Manchester Salimu ní Manchester Kasimu ní Manchester ló máa dà yẹn kò lè sí mbẹ̀. Mo gbọ́ ni ẹ sọ wípé ni I can't believe ẹ sọ pé ni mo fi mú fún program mi topic mi tó ní ẹ sọ pé sórí máa dìbì ni ẹ sọ pé ẹjọ́ là kó ẹnìkan ìkọjá èèyàn mú yẹn kúrò nínú ẹrọ̀fọ̀ abẹ́ mọ̀ tí Àgbàlá Gabriel tó ṣe fún Muyideen ni tá a bá rí ẹnìkan tó support Muyideen láti lọ pẹtísà Àgbàlá Gabriel wà lẹ́hìn tó hàn ní rojú rere Ọlọ́run gbogbo ọmọ tó ń pátá kò ní sóríire kẹ̀kẹ́ nù ayé ọmọ rẹ̀ káwa parẹ́ nìkan ó bí a Muslim or Christianity ó wá lọ support pé kí Muyideen kó pẹtísà Àgbàlá Gabriel ládùúrú dáadáa tárakùnrin yẹn ṣe fún ọjọ́ tí Muyideen ń kiri chájà tí ń wọṣọ kan kiri bí wèrè ta lórí inú gbogbo anybody wa inú gbogbo wa ta lórí níjọ tó kú okùn kọrùn bí wèrè tó tọ́sẹ̀ jájà ta lórí inú gbogbo wa mùsùlùmí wo lórí àáfàá wo lórí kìrìsìtẹ́nì wo lórí pásítọ̀ wo lórí babaláwo wo lórí oníṣègùn wo lórí ta lẹni tó rí inú gbogbo wa kò sí lọ́jọ́ tí Àgbàlá Gabriel tó fa Muyideen jáde tó ló ń lò láti fi hàn sáyé gbogbo wa mùsùlùmí lárí o ààrẹ ní kẹ̀kẹ́ tó lọ bá Àgbàlá Gabriel kó pé àkọ́bí ìyá àwọn tó sọnù rẹ o kọ̀sẹ̀ tó pé àbíkẹ́ ìyá àwọn tó sọnù rẹ o kọ̀sẹ̀ tó lọ́mọ bàbá àwọn tó sọnù rẹ o ààrí kìrìsìtẹ́nì kẹ̀kẹ́ náà torí mo tún gbọ́ pé ara àwọn kìrìsìtẹ́nì kan tí wọ́n tún bá kí Muyideen láti fi takò Àgbàlá Gabriel ní láti bọ̀ tán dáadáa. mo tún sáàdì sórí ẹsẹ̀ mi Àgbàlá Gabriel èmi rí ọjọ́ fojú kẹrẹ báyìí rí àmọ́ àgbèsè rẹ̀ nínú ayé àgbèsè rẹ̀ láàrin àwọn mẹ̀kúnnù àgbèsè rẹ̀ fún gbogbo ẹ̀ tí ò ní ó ń kẹ̀ mí lára ojoojúmọ́. Why I don't like it tọ́lọ́ bá fún èmi náà níbùkún bẹ́ẹ̀ tó darí àwọn èèyàn sọ́dọ̀ mi bẹ́ẹ̀ wàláhì máa kọ́pì ẹ̀ lọ́sùn stéètì nílùú kiri nílùú bàbá tó bí mi nílùú ìyá mi máa kọ́pì màmá sànú torí tó dùn mọ́ mi nínú tó
tó tẹ́ mi lọ́rùn tó ká máa ṣàánú ọmọlàkejì òsì. Àgbàlá Gabriel mú jáde ó dẹ̀ pariwo ẹ̀ fàyè. T'Àgbàlá Gabriel bá pè Muyideen bọ̀dà Muyideen ni bọ̀dà Muyideen ẹni tí ń fún yẹn lóúnjẹ, ẹni tí ń daṣọ fún yẹn lọ́rùn, ẹni tó gbà yẹn sílé, ẹni tó yọ yẹn kó nu ẹrọ̀fọ̀ tó dẹ̀ tó ń fún ní full respect. Kí lẹ ní k'Àgbàlá Gabriel yóò ṣe ọyẹ yẹn ṣe yọ lórí burúkú báyìí náà. Asúlẹ̀ mùsùlùmá tù yawmal qiyamah. Ẹ sọ wípé ní kọjá o. Wọ́n sọ bẹ́ẹ̀ ni kò gbọ́dọ̀ rí bẹ́ẹ̀. Wọ́n sọ bẹ́ẹ̀ ni kò gbọ́dọ̀ rí bẹ́ẹ̀. Àgbàlá Gabriel ó wá newu arákùnrin sáyé. Ó wí láàrin gbogbo ayé, ó lóun ó donate ilẹ̀ fún. Ṣé wọ́n pe òwú elépo bọ Muyideen létí ni? Àbójú ẹ̀ fọ́ nígbà tí wọ́n fi ilẹ̀ hàn. Kí ló dé tí ó sọ yìí pé ilẹ̀ yìí ibi ẹ ti fẹ́ fún onílẹ̀ kò tẹ́ òun lọ́rùn? Wọ́n la foundation lé, kì í ṣe ilé tí wọ́n ti kọ́ síbẹ̀ tẹ́lẹ̀. Táàpégbà tí wọ́n ti kọ́ lẹ̀ ni wọ́n kó kọ́kọ́rọ́ lé lọ́wọ́. Nígbà tí wọ́n ń kọ́ lọ́wọ́, kí ló tí ó sọ yìí pé ibi tí wọ́n ń kọ́ sí ó tẹ́ òun lọ́rùn? Ṣé ẹ rò pé gbogbo èèyàn orí gbogbo èèyàn kú bí orí tí ni? Ṣé gbogbo èèyàn ní ọ̀wà lọ́pọlọ bẹ́ẹ̀ ni ò ṣe lọ́pọlọ ni? Kí lẹ bẹ́ẹ̀ kọ síbi petition? Naibu samanina waliyaibu fina wama lisamanina aibu siwana wanaju sasamani bigeri sambi wala onataka samanu lana ajana. Bí wèrè bá rojọ́ ṣé wèrè ní ọ̀dà ni? Bàbá ń sunkún ọyẹ kárí nà. Bólúbàdàn bá wọ ní kàsí ọ̀mẹ́gbẹ́ bá bẹ ẹni tí ì ṣe ni. 20 ọdún tí màálù ti ń sàárẹ̀ kì í ṣẹgbẹ́ sàásùn kan. Ó ní wọn lẹ ń kọ tí ò ṣe gbọ́ iná. Ẹ fẹ́ kí Àgbàlá Gabriel tún lọ gba ọrẹ ní so 11 ni. Ọlọ́run tún àtàṣe máwọn olóríire ni. Àfààní wà bá dàlífàná fi láìkún kẹfà máa tásà wá ìlú kàjá lúwà fi ìlú kàlá wísírù. Mufti Majesty bò a sọ fún mi pé wọ́n ń parọ́ ọmọ ni nígbà tí ò síìkì. Níbo ni Mufti Majesty wà nígbà tí Àgbàlá Gabriel Muyideen níjọ́ tó rí tó dàbí wèrè? Ṣé Mufti Majesty ó lo gọ́ọ̀bù dúdú ńgbà náà ni? Nígbà tí Àgbàlá Gabriel tó mú Muyideen dọ́dọ̀ rẹ̀ tí ń gba ọrẹ fún, ṣé Mufti Majesty wọ́n kí òwú elépo bọ̀ létí ńgbà náà ni? Nígbà tí Àgbàlá Gabriel ti ń kọ́lé fún Muyideen tí ń pẹ́ àti ṣe duty àti ṣe little àti ṣe DBC ó ló ti dé tàbí window àti fẹ́ kú little àti fẹ́ kẹlẹ́. Ṣé Mufti Majesty wọ́n gbé ẹnu ẹ̀fà lágbàfọ̀ nígbà náà ni? Alẹ́ ń parọ́ Mufti Majesty ni nígbà tí ò síìkì. Tí wèrè bá rojọ́ ṣé wèrè ní ọ̀dà ni? Àwọn tó rí wọn pé ni wọ́n bẹ́ sùn 11. Àwọn ọlọ́pọlọ kíkún ni wọ́n bẹ ní kóòtù. Àwọn adájọ́ tí wọ́n máa tí wọ́n ṣe àwọn ni wọ́n ń dájọ́. Àwọn adájọ́ tí wọ́n ní mental problem wọ́n sí lórí ilẹ̀ mọ́, wọ́n sí lábẹ́ sánmọ̀ mọ́. Àwọn adájọ́ tí mọ̀ nípa wọn pàdé Ọlọ́run níjọ́ kan àwọn ni wọ́n ṣẹ́kù. Àbísí Alhaji Oríyọmí Hamzat tó ń gẹ́gẹ́ ń kọ́lé fún ọmọlẹ́yìn ẹ̀.
Oríyọmí Hamzat ní ọwà báàkì Muyideen pé kọ́ lọ competition á bí ajé Oríyọmí Hamzat lérè pé kí lọ́rọ̀ lù á béèrè pé kí ni problem ẹ̀ á béèrè pé sẹ́nìkan máa jáwàdé ní ọ̀pọ̀ yẹn jẹ́jẹ̀ mọ́ ẹnìkan ìjáwàdé ọ̀pọ̀ yẹn ní jẹ́jẹ̀ mọ́ alẹ́ ìparọ́ mọ́ Oríyọmí Hamzat ni kò jẹ́jẹ́ bẹ́ẹ̀ irọ́. Agbala Gabriel ó máa ṣe program torí pé fẹ́ gbọ́dọ̀ fáwọn èèyàn tó wà nù pèpè báyìí ni ó mú tí ó máa làágùn bọ̀yọ̀ ọlọ́mọ dá àdéhùn sábẹ́ sẹ́mọ̀ ẹ wá ń pariwo pé yà ń jẹ wá ní Nàìjíríà ẹ pariwo pé bí ń pa wá ní Nàìjíríà ẹ pariwo para ní wá ní Nàìjíríà gbogbo eléyìí tẹ̀ ń dẹ́wò yìí sọ́dọ̀ ń gán lè máa rí kọ́ mọ́ máa fi kún ìnira tí ni wá kọ́ náà mọ́ máa fi kún ìyà tí ń jẹ wá báyìí fẹ́ máa fojú olóore gúgi ẹ̀yẹ ṣe wàhálà tó tó yìí lórí Muyideen òpònú ọmọ dìdìrí wá bóde àwa tún rí ẹ̀yin ọlọ́pọlọ kíkú tẹ́ ẹ tún wá gbà pé ọ̀rọ̀ ni Muyideen ń sọ ìyálàyà bàbá ńlá bàbá yín wo ló dá Muyideen mọ̀ tẹ́lẹ̀ ta ló kùn rí nínú gbogbo yín kágbàdo tó fà jáde ta ló sọ pé òun rí ọ̀rọ̀ ẹ̀sìn kọ́ nílé yìí sẹ́ ọ̀rọ̀ humanity là ń sọ pé kì í sọ̀rọ̀ ẹ̀sìn tá a bá ń tìrìtì ọ̀rọ̀ ẹ̀sìn ọ̀tọ̀ gbogbo ìdájọ́ kọ̀ọ̀kan ló ní kéèsì ẹ̀ gbogbo ìdájọ́ kọ̀ọ̀kan ló ní dọ́kúmẹ́ǹtì ẹ̀ nínú Al-Qur'an bí ẹ bá jẹ́ dókítọ̀ àwọn dókítọ̀ kan wà tó yẹ pé ọ̀rọ̀ olóyún ni wọ́n máa ń pẹ̀ àwọn kan wà operation ni wọ́n máa ń pẹ̀ àwọn kan wà bọ́dì làwọn tọ́jú àwọn kan wà tó yẹ pé tẹ́gùn bá dání dókítọ̀ náà la máa pe gbogbo wọn divided by department tó ń kálukú bá wà ní. iṣẹ́ tó yẹ káwọn ìjọba wọn máa ṣe Ọlọ́run dẹ̀ lu Àgbàlá Daniel ẹ̀dẹ̀ tó fẹ́ máa fi ojú olóore gúgi ṣé ẹ gbàgbé pé máa pàdé Ọlọ́run níjọ́ kan ni wàláhì inshallah rahman bí kùrẹ́tì láì tààlà gbogbo iye torí ó wà ń bí ọ̀rọ̀ yìí tẹ́ ẹ bá pé igba lọ́nà ẹgba pẹ̀lú ògo Ọlọ́run ẹ ṣẹ̀sìn tí ọjọ́jọ́ orí yín lọ ẹ sì ẹ̀sìn ọmọ yóò ṣẹ̀sìn ọmọ yóò ṣẹ̀sìn ọmọ yóò ṣẹ̀sìn iye ẹ̀yin tẹ́ ẹ bá ń gbómú ìdí nìláyà torí pé rere lẹ́san ìkà náà lẹ́san rere lẹ́san ìkà náà lẹ́san ṣèyí tó bá wù ẹ́ o nínú méjèèjì ẹ̀san àké àdàlérí rẹ̀ ẹ̀san àké àdàlérí ọmọ igi tọ́nà ń lọ lágbàlá Gabriel igi tọ́nà ń bá dẹ̀ lọ ẹ̀dá kan tó lè fa tú òsì àfẹn tí ó bá tura rẹ̀ mọ́gi igi tọ́nà ń lọ ìrìn ẹ̀dá kan tó lè fa tú òsì náà kọ́tù láàyè ní Àgbàlá Gabriel náà kọ́tù láàyè ràkúnmí Ọlọ́run l'Àgbàlá Gabriel mo tún fi ọba tó lẹ̀mí mi búra mi rí Àgbàlá Gabriel rí báyìí kódà mi ní kọ́ńtàtì ẹ̀ àmọ́ àgbèsè rẹ̀ yìí mò ń wo Ọlọ́run lára ẹ̀ tá a bá nírú Àgbàlá Gabriel mẹ́wàá ní Nàìjíríà pàápàá nílẹ̀ Yorùbá òkè ìṣòro kálukú di pẹ̀tẹ́lẹ̀ ká nírú rẹ̀ láàrin mùsùlùmí ká nírú rẹ̀ láàrin kìrìsìtẹ́nì s'Àgbàlá Gabriel pẹ́ nìkan pé wọ́n á gba Jésù ni kò pẹ́ nìkan wọ́n á gba Jésù sínú ayé ẹ̀ kò sọ fún yẹn rí pé kí n tó lè ṣàánú ẹ àfi kó di kìrìsìtẹ́nì ọ̀rẹ́ mi kẹ́ pè mí láàárọ̀ yìí ẹni yẹn jẹ́ mùsùlùmí ó jẹ́ ara àwọn tí wọ́n máa ń ṣe program níléeṣẹ́ rédíò wọ́n máa ń lọ program Àgbàlá Gabriel ní Kòròdú
tó bá ta àkórun wọn á lọ kírun tí lè bá súnjù tí ẹ bá sùn sọ́dọ̀ Àgbàlá Gabriel wọn lọ kí àsùbá kò ní ká má kírun wọn lọ gbàdúrà lọ́dọ̀ rẹ̀ wọn lọ fúnra lọ́wọ́ nígbà tí wọn wà ràn lọ́wọ́ tì ní mọ́sáàsì ṣé wọn ní wà lọ́bi tó bá wà. ìyàwó àbúrò di 11 ẹlẹ́mọ̀ fi sùúrù wá tẹ̀gbọ́n orí ẹ̀gbẹ́ yẹn lọ dàrú torí rí ọba dàrú ọyọ gbójú wíńdò wọlé lọ báyàwó kékeré tó jẹ́ ìyàwó àbúrò rẹ̀ kọ́ ká mọ́kúrún pé ìyàwó tí ẹ di 11 òun níyàwó kankan ẹ dẹ̀ fẹ́ sóore dẹ̀bi. Mufti Majesty eke Ayeni àní wọ́n ń parọ́ ọmọ Mufti Majesty ni eke Ayeni gbọ́ wọ́n lè wà ní pẹtísàn wọ́n lẹ́yìn lẹ́ ń lòdù Muyideen wọ́n lẹ́yìn lẹ́ ń fún lówó wọ́n lẹ́yìn lẹ́ ń gbọ́ láyà wọ́n lẹ́yìn lẹ́ ní ọmọ nsọ kullama awqadu nara lil harbi atfahu Allah. nígbà tí Muyideen tó lọ sọ́dọ̀ àwọn humanity ní pé ẹni àwọn ní ajàfẹ́tọ̀ọ́ nìbàdàn ọ̀sẹ̀ sípò ni eléyìí tẹ́ kò sí ní ẹsẹ̀ sí láàrin gbogbo ayé ni nígbà tí ajígini arìngini tí ń kí ọwọ́ ọbọ Muyideen lẹ́nu ipi kọ́ máa wí báyìí ipi kọ́ máa wí báyìí ajígini padà sẹ́sìn ni torí gbogbo tí Muyideen wí fún ni Muyideen padà tún kó jẹ láàrin gbogbo ayé. èyí tẹ́mi mọ̀ ní pé wọ́n láàyè sí ìdù sọ́ọ̀lì mi náà ilà àṣàrà àti bọ̀tán alábòsí ò ní dá Ọlọ́run Olódùmarè ò sì sí lẹ́yìn alábòsí. wọ́n pe Àgbàlá Gabriel sọ́dọ̀ Ajá Abdulrahman Oríyọmí Hamzat wípé ìwé ilé Muyideen dà kábíyèsí Olódùmarè kábíyèsí Olódùmarè. Àgbàlá Gabriel kò dé dá oṣù kan wípé lóòótọ́ kówé ilé fún Àgbàlá Gabriel ó dá oṣù méjì pé lóòótọ́ kówé ilé fún bẹ̀lẹ̀ pé ó dá oṣù mẹ́ta débi pé ó dóṣù mẹ́rin débi pé ó dóṣù márùn bẹ̀lẹ̀ pé ó dóṣù mẹ́fà ẹ wo Olódùmarè. àṣé gbogbo ntàgbàlá Gabriel ń ṣe lọ́lá kọ́lẹ̀ sẹ́mi pé Ọlọ́run ọba tí ń bẹ lẹ́yìn arákùnrin yìí Àgbàlá Gabriel Ọlọ́run ló rán ẹ níṣẹ́ ọba tó rán ẹ níṣẹ́ ọ̀dẹ̀ ní dójú tiẹ̀ ọba tó rán ẹ níṣẹ́ ò ní fi ẹ́ lẹ̀ ọ̀dẹ̀ lọ gba ìwé náà wà lọ́fíìsì ó sì kówé ilẹ̀ náà lẹ̀ ẹ̀yìn èèyàn tó bá lọ jẹ́ pé Àgbàlá Gabriel sọ pé kí wọ́n fún un lóṣù kan àbọ̀ṣù méjì tí kíwì ò tó jáde ṣé wọn ní sọ pọ́sẹ̀ lọ ṣèwé yìí. ṣé wọn ní sọ pé ó ṣẹ̀ṣẹ̀ lọ ṣèwé ni kábíyèsí Olódùmarè ẹ̀kọ́ kan rèé o ìtẹ́ fi mọ̀ pé ìmísí Ọlọ́run bẹ lára Àgbàlá Gabriel ni ìmọ̀sí Ọlọ́run wà nínú gbogbo tárakùnrin yẹn ṣe yóò gba 3 million yóò gba 5 million yóò dẹ̀ mọ písìsì ẹni sójú gbogbo ayé tó ń ti bẹ́ẹ̀ yín kan tó wá ń kójọ Ọlọ́run lè fẹ́ bájà kì í s'Àgbàlá Gabriel ẹnì kan ọ̀dẹ̀ ní bọ́lọ̀ ń jà kọ́ mọ́ sẹ̀sìn ẹnì kan ò ní bọ́lọ̀ ń jà kọ́ mọ́ parẹ́ ẹnì kan ò ní bọ́lọ̀ ń jà kọ́ mọ́ kábàámọ̀ burú. wàrádà láwà lẹ́dí ní káfàánú bègéèsì lámúyà náà lù khairan. Kùránì Olúwa ní gbogbo àwọn tí wọ́n rò pé fẹ́ dojú ogun dojú ìjà kọ ẹni Ọlọ́run wọ́n parẹ́ ti togun wọn ni wọ́n á parẹ́ tìjàtìjà wọn ni.
ẹjọ́ ìṣẹ́jú ara ẹni ká mọ̀mọ́ dà mo dẹ̀ sọ fún yín níjọ́ ní o mo sọ fún àwọn àfáà Muyideen ní o dìdìrì òpònú kan parí nù wọn onímọ̀ wí kẹtẹkẹtẹ mo ní tẹ bá fẹ́ bíldì tẹ bá fẹ́ proof Islam ètí Islam kọ́ wa pé fásitì bẹ́ẹ̀ ní àkàwé ìkùn ànábì ní ẹ ṣàtúnṣe láàrin ọmọ ìyá yín mo ní tẹ bá fẹ́ ṣe tí Islam kọ́ wa bí Muyideen ṣe sáwá sọ́dọ̀ yín àwọn àfáà ni wọ́n dá wàhálà lẹ̀ gbogbo tí ń ṣẹlẹ̀ yìí àbá àfọlọ́sọ àtàdígi ni Ọlọ́run bí i léèrè mi sọ́rí láti dákọ̀ ẹ̀yin méjèèjì ìdílé rẹ̀ nígbà tó lọ ń darí Muyideen wá sọ́dọ̀ yín ẹni tó lóun practice Islam rí ọlọ́ba ní sàlékún kẹ gbogbo àwọn bàbá wa tó lóun fi Islam rán láti jẹta wọ́n ṣe Islam ọ̀dẹ̀ tó ń wúyàn àìmọ̀kẹ́ wọn tó nǹkan wọ́n fi ń béèrè tí wọ́n fẹ́ lọ́dọ̀ ọlọ́dẹ fún wọn gẹ́rí ní gàgàlú bí wọn àìmọye kókó ni wọ́n fi tú ọlọ́dẹ bá wọn tú. mo ní ká mú Muyideen lọ sọ́dọ̀ Àgbàlá Gabriel pé Àgbàlá Gabriel arákùnrin ìsìn ọlọ́run lára ẹ̀ toró ní ó ní kéèsì tó pa ipò ṣé mùsùlùmí ò lè ṣiṣẹ́ ní kọ́ńpì kìrìsìtẹ́nì ni ṣé kìrìsìtẹ́nì ò lè ṣiṣẹ́ ní kọ́ńpì mùsùlùmí ni gbogbo ilé epo ṣé mùsùlùmí nìkan ló kọ́ lé epo ṣé kìrìsìtẹ́nì nìkan ló kọ́ lé epo sọ́mọ mùsùlùmí ọmọ kìrìsìtẹ́nì ṣe ọjọ́ máa ń ṣiṣẹ́ bẹ́ẹ̀ ni ṣé ẹ̀fẹ̀ mọ̀ pé kọ́ńtráàtì ló pa Muyideen àti Àgbàlá Gabriel pọ̀ ṣàgbàlá Gabriel polú ẹ̀sìn fún ni ṣe bá àánú rẹ̀ lọ fẹ́ ṣe gbàgbàlá Gabriel fẹ́ yọ kù nù ìṣòro ni ó fẹ́ yọ kù nù ìbànújẹ́ ó wá yọ kù tán Muyideen náà wá dẹni tí ń wọ ṣòkòtò gbà ó wá dẹni tí ń wọṣọ gbà ó wá ṣe yí gàtàgàtà wá wí hànrànràn mo lẹ́yìn àfáà mo ní ẹ mú lẹ́yìn ẹ pé Muyideen náà yà kúlẹ̀ kó tọrọ àforíjì lọ́wọ́ Àgbàlá Gabriel ṣé bá àfáà lẹ pèrè ayé ṣé ti sẹ́rí àkọ́rí. mo láwọn alùsùnà òrìjínà àwọn olóríire pọnú alùsùnà àwọn ẹni ìdẹ̀kùn àwọn tí ń bẹ̀rù Ọlọ́run wọ́n pọnú alùsùnà wọn à ní dá sí ọ̀rọ̀ rádaràda yìí ọ̀rọ̀ ọ̀rìn àwọn alùsùnà gidi ò ní dá sí torí ẹ ti mọ̀ pé yìí tẹ́ ẹ dá sí wọ́n ti rí pé ọpọlọ yín dúdú ẹ mọ̀ ń tẹ̀sẹ̀ ẹ rí bọ́ ti yé kẹrin ẹ tọ́ bí sẹ̀rí ẹ̀ ṣe kọ́ wa. ajá alájá jákùn wádọ̀ yín ewúrẹ́ eléwúrẹ́ jákùn wádọ̀ yín ẹ dẹ̀ fi lọ ẹ pariwo fẹ́lẹ́ ewúrẹ́ pé ààrẹ ewúrẹ́ kẹtọ́ já wá sọ́dọ̀ wa o kí ló lè kú lọ́dọ̀ olówó rẹ̀. ẹdìẹ yógún ẹdìẹ pogún ẹlẹ́dì ọ̀pọ̀ ọmọ rẹ̀ ẹkẹ́dìẹ ta ẹfowórawó awóyẹyìn méjì òkú kan. awóyẹyìn méjì òkú kan. gbogbo ẹ̀yin èèyàn gbogbo ẹ̀yin Biafra Amẹ́ríkà ní London ní Dubai ní Italy ní pẹ̀lú ògo Ọlọ́run àbúrò ní ṣe kankan nù yín gbogbo ẹ̀yin tí wọ́n Nàìjíríà náà àní dààmú àní ráre sẹ́ẹ̀rí sun 11 wàláì tálẹ̀ olóríire ni wọ́n bẹ̀ gbogbo iye àwọn tí ẹ bá rò pa wọn lẹ èyàn tí ẹ lérí wọn bírèbù ní sun 11 kéèsì eléyìí ti di kéèsì ayé kéèsì ayé ni kéèsì tẹ́nibọ́dì ń tẹ̀lé ìyálájẹ́ aburú òní sẹ́yìn o ìyálájẹ́ ẹkún òní parí ẹ̀rín yín ìyálájẹ́ ẹ̀ ní kan tí ọ̀dánú ayé mo kí ẹkú akọni you are not a girl you are the papa mo fẹ́ fẹ́ bó ni o àṣẹ àìlọ́sùkù gan Ọlọ́run ò jẹ́ àlọ́sùkù bóyá wàhálà táwa náà ìbámu ẹ̀dá lẹ́rìn.
lórí gbogbo ẹ̀yin blogger tẹ́ ẹ jẹ́ ká mọ bí ṣe ń lọ Gloria ò ní sẹ́sì kí ayé ẹ Mr. Kéde Àgbàlá Gabriel ọ̀rẹ́ mi ti dé àwọn olólùfẹ́ Ọlọ́run lára mi nu mo ti ní bí wọ́n ṣe ń yọ sólà ń yọ gbọ́ bó ṣe ń yọ sólà ń yọ gbọ́ ọ̀rọ̀ tó ń gbénú pálọ̀ sọ Ọlọ́run adájọ́ láàrin àwa bó ṣe ń yọ sólà ń yọ gbọ́ bó ṣe ń yọ sólà ń yọ gbọ́ bó ṣe ń yọ sólà ń yọ gbọ́ ọ̀rọ̀ tó ń gbénú pálọ̀ sọ Ọlọ́run adájọ́ láàrin àwa bó ṣe ń yọ wàláhì tẹ́ bá pé igba lọ́nà ẹgbà ẹsẹ̀ sí bọ̀ ni mo tún wí pé gbogbo ẹni mùsùlùmí tó bá sọpọ́ọ̀tì Muyideen Ìkẹjà Muyideen Alábàárù Bódìjà lórí ọ̀rọ̀ kéèsì òun àti Àgbàlá Gabriel wàláhì ẹni náà ò ní rojú rere Ọlọ́run Kùránì ló sọ bẹ́ẹ̀ o Olúwa ní wala yasidu solimina illa asara ọ̀rọ̀ ẹ̀sìn kọ́ ló pa Muyideen àtàgbàlá Gabriel pọ̀ Muyideen wí nígbà tá à ń pa ẹfẹ́ wẹ̀ sí Islam Ọlọ́run practice Islam yìí kí lẹ́ ń pẹ̀lú ọmọ ìyáwó eré yín tó sọnù àkọ́bí ìyá yín lọ́ra ni àbábìkẹ́ ìyá yín tẹ́ lọ́mọ ìyá yín padà wálé ilé ìwé rewo rúmọ̀ ń palẹ̀ lóde sí ní àbí fúláàtì ọ́fíìsì àní àbí dáńsíà èpè mú yín ni. èyí wà ní age of 40 years ó lọ practice Islam rí ẹ lọ́mọ ìyá yín tó sọnù ta ló jí gbé tẹ́ sọnù mọ́tò wo lọ́wọ́ tí ọmọ bíi ti bọ́lẹ̀ ọ̀kadà wo ló gbé kẹ̀kẹ́ lógún ní àbí mọ́rúwá. nígbà tí Yorùbá bá ti fẹ́ jogún kógún wọ́n mọ pìtẹ̀kìtẹ̀ ṣé bí Muhammad ṣe ṣeré ṣé bẹ́ẹ̀ rí tó pilẹ̀ Muyideen àtàgbàlá Gabriel sọ̀rọ̀ ẹ̀sìn ni ṣe bọ́rọ̀ àánú ni ọjọ́ tí Àgbàlá Gabriel bẹ̀rẹ̀ àánú rẹ̀ ṣiṣẹ́ kí ló tẹ̀ jáde kẹ́pọ̀ mọ̀ ìyá yín tó sọnù ni etí ń pè nígbà tí ó sọ pé Muyideen orí ń ta yín ni mo mọ̀ rí mú ètè mọ̀ sọnù o kí lè fẹ́ sọ ìsìlámù dànù alìsìlámù dínú sàlà ẹ̀sìn ìsìlámù ẹ̀sìn àlàáfíà ni ẹ̀sìn tí ń pariwo ìṣọ̀kan ìsìlámù ń pariwo ìṣọ̀kan ìsìlámù ń pariwo ká má ṣàbòsí ara wa ìsìlámù ń pariwo ká má yẹra wa jẹ ìsìlámù ń pariwo ká má bara wa lójú jẹ àwọn àfáà kí ló dé tá a kú lọ́fíìsì burúkú yìí ọ́fíìsì burúkú táwọn àfáà wà tí ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí wà ní ọ́fíìsì àbòsí kéta ẹ má dẹ̀ gbàgbé o gbogbo yí ẹ̀yin gbogbo iye ẹ̀yin tẹ́ sọpọ́ọ̀tì Muyideen tẹ́ rò pé wà lábẹ́ aṣọ ẹ má gbàgbé ọ̀rọ̀ tí Muhammad sọ o sallallahu alaihi wasallam Ànábì ní alẹ́ àásìdù láyà sí dù Ànábì ní gbogbo ẹlẹ́gẹ̀ gbogbo oníkẹta kò ní ṣoríire Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam Muhammad ní gbogbo oníkẹta kò ní ṣoríire alẹ́ àásìdù láyà sí dù nígbà yí Ànábì Muhammad sallallahu alaihi wasallam arákùnrin kan ìmọ̀ kú ẹ̀gún ọmọ kú ẹ̀gún sójú ọ̀nà lójoojúmọ́ every day sójú ọ̀nà fún sálẹ̀ Muhammad kì í ṣe mùsùlùmí aburú ní ṣe fún sálẹ̀ Muhammad sallallahu alaihi wasallam Ànábì wa ọwọ́ àtọ́jọ́ mélòó kan Ànábì ò rí njọ́ kìíní kò rí njọ́ kejì kò rí njọ́ kẹta wà sáàbà ilé Rasulullah sallallahu alaihi wasallam Ànábì dẹ̀ lọ bá lọ́sì lọ kí ọ̀rẹ́ mi
kí ló dé láti bí ìjọ mélòó mi rí kọ́ wá tó da ẹ̀gún àkùfọ́ ògùn sójú ọ̀nà bó ṣe máa ń dà ọ wá sírí òkè bẹ́ẹ̀ ọlára àwọn ọ̀yá ni ó ní rí ànábì ìwọ tí mò ń ṣe ní sùtá ó rí mi ọ̀dẹ̀ tó wá kí mi torí ẹ̀ lẹ́ni yẹn fi di mùsùlùmí gbogbo ẹ̀yin àfáàyà kí ló tẹ̀ ní ìṣe àbáyẹn ṣe inú oríire Àgbàlá Gabriel ní bí ni àbí ìbànújẹ́ ń dé báyìí pẹ̀lú àwọn t'Àgbàlá Gabriel tí ń fi ìdẹ̀kùn tú sílẹ̀ sẹ́yìn lẹ́ ń fara ni wọ́n ni. báànù kẹ́kọ̀ọ́ ọba ṣe ẹnu àwọn tí Àgbàlá Gabriel ń tú sílẹ̀ àwọn tára ni ti ń sọ wọ́n tó ń dẹ̀kùn àwọn tí wà núdè tọ́lọ̀ ń gbọ́wọ́ rẹ̀ tú wọn sílẹ̀ ó yẹ kí ìyẹn àfibì sólóore kò ní sọ pé bó bá jèrè kò ní fẹ́ kẹ́ lómìíràn jẹ́ ọlọ́run ò gbẹ̀san lára kò mọ́re. Mr. Kehinde Àgbàlá Gabriel pẹtísẹ̀ tí Àgbàlá kọ yóò tó 20 ètò ẹ̀bà rántí màá máa rán yín létí ètò ẹ̀bà rántí màá máa rán yín létí ẹjẹ́ àjọ kẹsẹ̀ bọ̀ mo ní kí ni bẹ́ẹ̀ òkè bóyá ẹ dúró lórí pé Àgbàlá Gabriel bá wí ẹjẹ́ ìṣòro tọrọ fún yín under training ni Muyideen wà lọ́dọ̀ Àgbàlá Gabriel under training ni Muyideen wà lọ́dọ̀ Àgbàlá Gabriel ọmọ tó bá dẹ̀ wà ní under ẹ̀kọ́ṣẹ́ tó bá ṣe tí ọ̀dà lè bá wí ọ̀rọ̀ ojú orí kọ́ ni ẹ̀kọ́ṣẹ́. bẹ́ẹ̀ bá dẹ̀ bá ọmọ wí ọmọ tí yẹn bínú lóòótọ́ olójú bá a ṣe lè bá wí tó a bá wá bá wí jù ìjọba ọ̀kọ̀ọ̀kan fún ọ ní wọ́ọ̀nì ni wọ́n á béèrè pé kí ni nǹkan tó ṣe tó a bá sọ tó ṣe wọ́ọ̀nì má bá wí tó bá mọ́ wọ́ọ̀nì ni wọ́n máa fẹ́ Àgbàlá Gabriel torí kẹ̀kọ́ tí ì ṣáájú. ẹ máa gbọ́ pẹtísàn bẹ́ńlẹ̀ pẹ̀lú ẹ̀yin tẹ́ kidnap Muyideen kúrò lọ́dọ̀ ìyàwó ẹ̀ ẹ̀yin tẹ́ gbà sílé ẹ̀yin tẹ́ gbà Muyideen sílé ẹ mú kúrò lọ́dọ̀ ìyàwó ẹ̀ court wed lọ àti ìyàwó ẹ̀ dẹ̀sẹ̀ ìyàwó ò rí ọkọ ọkọ ò rí ìyàwó kéèsì yẹn 100 ẹ̀dùn èrò lọ́wọ́ ṣé ẹ ní lókà ní orí yín máa pé ìyàwó ò rí ọkọ ẹ̀ mọ́ agreement tí ẹ̀dẹ̀jọ sign for better for worse ni ẹ jẹ́ kí ìyàwó ọmọ bíi tí ọkọ ẹ̀ ń gbé ẹ sì sí ọkọ sọ́dọ̀ ẹ̀jẹ̀ ọlọ́dọ̀ ìyàwó ẹ̀ ẹ ò bọ́ lọ́hùn níbẹ̀ o ẹ ò bọ́ lọ́hùn níbẹ̀ o ẹ̀yin alábòsí èèyàn ẹ ò bọ́ lọ́hùn níbẹ̀ o ẹ ò bọ́ lọ́hùn níbẹ̀ o ẹ ò bọ́ lọ́hùn níbẹ̀ ẹ̀yin alábòsí èèyàn ẹ ò bọ́ lọ́hùn ní ẹ ò bọ́ lọ́hùn níbẹ̀ o ẹ ò bọ́ lọ́hùn níbẹ̀ o ẹ̀yin alábòsí èèyàn ẹ ò bọ́ lọ́hùn níbẹ̀ o ẹ máa bọ́ lọ́hùn níbẹ̀ gbogbo ẹ̀yin alábòsí èèyàn Mufti Majesty wọ́n lè wà nídìí ọ̀rọ̀ Muyideen ní chájà wọ́n lè ilẹ̀ lódù ẹ̀ wàláì ẹ̀ tó tọ́jú ẹ̀ sílẹ̀ di ọmọ yín àfi tẹ́ ẹ̀ bá mọ̀ sí lókù. àní mi tí ẹ gbà mí gbàṣẹ́ ọ̀rọ̀ orin téèyàn ọba kọ ọ yẹ kéèyàn kọfí tí ara ẹ̀ gbọ́ orin téèyàn bá máa kọ ìyẹn máa ṣe kíni ìyẹn máa kọ́kọ́ fi tí ara ẹ̀ gbọ́ wípé kíni torí kíni pẹ̀lú kíni
nígbà kíni níbi kíni fún kíni ní kíni wí kíni. látẹ́sílì máa ń nà ìsámá kúńtà mùkẹ́tẹ́dìrà fásùlì mùtẹ̀rìjú kìbáwìlà nẹ́dàmì tànàmù àyìnáka wálé màsílùmù mùntàbíù tádéwù ní àlẹ́ yìí kàwá inú lẹ́la ajábìràmánì Oríyọmí Hamzat inú mi yóò dùn gan Alhaji Oríyọmí Hamzat ẹ ti kárí ayé o inú fífi Ọlọ́run Alhaji Oríyọmí Hamzat gẹ ní dẹ̀ máa ń sọ yìí pé wàhálà tẹni tó àwọn ṣe kó tó hàn ọmọ lágbára kẹ́nìkan máa sáré pé kẹ́ ń tó tí wọ́n ṣubú Alhaji Oríyọmí Hamzat èmi máa ń gbọ́ lẹ́nu Alhaji Oríyọmí Hamzat ní constantly lọ́pọ̀lọpọ̀ gbà ó jẹ́ sọ fún mi pé Oríyọmí Hamzat ò gbọ́dọ̀ dúró láti support Muyideen wàláì mi rò bẹ́ẹ̀ mi dẹ̀ believe bí ẹ ṣe ń sọ yẹn mi gbà àmọ́ tó bá lọ rí bẹ́ẹ̀ kò tiẹ̀ jẹ́ rí bẹ́ẹ̀ Alhaji Oríyọmí Hamzat ètò dájú ní kẹ́bọ́dé wàláì Alhaji Oríyọmí Hamzat ètò dájú ní kẹ́bọ́dé kọ́rọ̀ yọ mọ́ bá ta epo pupa sásùn aláyín Alhaji Oríyọmí Hamzat ètò dájú ní kẹ́bọ́dé ajáde wá sí ní sọ̀rọ̀ kọ́mọdún àwọn bíbí ìlú kire ètò dájú ní kẹ́bọ́dé Mr. Kehinde Agbala Gabriel tó bá rí bẹ́ẹ̀ aṣọ yìí ó yà mọ́ Oríyọmí lọ́rùn wàláì Alhaji Oríyọmí ò lè ṣe bẹ́ẹ̀ sẹ́ Mr. Kehinde Agbala Gabriel Oríyọmí ò dẹ̀dẹ̀ wò á béèrè toríyọmí rí lọ́bẹ̀ tẹ̀ wà ru ọwọ́ a máa padà sọ pé ó láì jẹ́ pé Oríyọmí òun ló ní kí Muyideen bóde ó láì jẹ́ pé Oríyọmí ló ní kí Muyideen lọ lùrù bàṣíà ní Bódìjà Oríyọmí ò lè sí bẹ́ẹ̀ irọ́ Oríyọmí kó odidi pa nìbàdàn Alhaji Oríyọmí wà ní inú bíun pẹ̀lú Agbala Gabriel fún ribiribi tó náà sẹ́ni. ẹ jẹ́ máa dàbọ̀ ẹ jẹ́ kí ló jó wá láti ilé sà Alhaji Oríyọmí Hamzat wàláì tàláì Rabbul Kaaba gbogbo àwọn olólùfẹ́ yìí là ń sọ̀rọ̀ o ètò dájú ní kí Ajábìràmánì Oríyọmí Hamzat ò bóde láti kílé ara ẹ̀ ètò bá jẹ́ tó kàn wọ́n bí ọ̀rọ̀ yìí kò tiẹ̀ gbọ́dọ̀ kó Oríyọmí náà ìkẹ́kọ̀ọ́ gbọ́dọ̀ kó Oríyọmí Oríyọmí ò ṣe mọ̀ sí bí ẹ ṣe pẹ́tísà Agbala Gabriel Oríyọmí ò jẹ́ dẹ́rù yẹn wò á bẹ̀rẹ̀ pé njòló náà wá dídàkudà asúlẹ̀ mùsùlùmí tún yọ ọmọlẹ̀ kíyàmà gbogbo àwọn tí wọ́n ṣàbòsí lánàá bí wọ́n ṣe tó náà ni wọ́n ṣe jábọ́ tó gbogbo àwọn tí ẹ dalẹ̀ lánàá bí wọ́n ṣe tó náà ni wọ́n ṣe jábọ́ tó gbogbo àwọn tí ẹ ṣe bàjẹ́ lánàá bí wọ́n ṣe tó náà ni wọ́n ṣe jábọ́ tó Alhaji Oríyọmí ọ̀jẹ̀ ṣe bẹ́ẹ̀ àbí sọmọ Hamzat ni no I trust Oríyọmí Oríyọmí náà bóde adẹ̀sọ̀ ń tọ́ mọ̀ sínú ọ̀rọ̀ yìí Alhaji Oríyọmí ọ̀dẹ̀ bóde yóò kílí ara ẹ̀ àwọn èèyàn wá bẹ̀rẹ̀ pé tọ́ba wá rí bẹ́ẹ̀ ńkọ́ tọ́ba rí bẹ́ẹ̀ bó ṣe rí ni Alhaji Oríyọmí Hamzat ibi ọ̀rọ̀ dé yìí Alhaji Oríyọmí ẹ ti ní láti bóde o wàláì ẹ ti ní láti bóde o
ẹ ti ní láti bóde o. Wùmí Adéníyì Àjòrí Yẹmí Amsat ẹ ti ní láti bóde níbi tó dé yìí ibi ọ̀rọ̀ dé kọjá ẹjọ́ ọmọ wí tó bá wù wọ́n. No. Oríyọmí Amsat ọgbọ́dọ̀ sí ń bẹ̀sẹ̀ níbi ẹtí competition kò gbọ́dọ̀ sí ń bẹ̀. Oríyọmí gẹ́ máa ń tójú ń rí kọ́nà tó pòǹdé. Aláàjì Oríyọmí ọgbọ́dọ̀ sí ní ipò pé ọlọ́run á dé sọ́dọ̀ ẹnìkan kó máa sẹ́lẹ̀ bó tọwọ́ ṣe ṣubú kọjá dẹ́wò. Torí Oríyọmí máa pàtàkì ìyà téèyàn máa ń jẹ kéèyàn tó ga. Ẹnìkan ọ̀dẹ̀ ní yí àkàbà mọ́ ẹ̀dá kan nídìí kọ́nà mọ́ yí àkàbà mọ́ náà. Ẹnìkan ò ní yí àkàbà mọ́ yẹn ká má yí àkàbà mọ́ náà. Haji Abdulrahman Oríyọmí Amsat, I expect your reply. I expect your message. I expect your voice. I expect your declare yourself. Oh, mo fẹ́ fẹ́ bo ni o. Ẹ̀dẹ́ ṣe rere nítorí ọ̀la. Ẹ̀dẹ́ hùwà rere nítorí ọ̀la. Ẹ̀dẹ́ sọ̀rọ̀ rere nítorí ọ̀la. Ọ̀la ọmọ ènìyàn ló pàtàkì jù. Kò sẹ́ni tó mọ̀la àyàfi Olúwa. Àgbàlá Gabriel. Àbí Àjòrí Oríyọmí Aláàjì Oríyọmí Amsat máa jáde láti kílì ara wọn. Ọ̀rọ̀ yìí àwọn èèyàn fẹnu kù igẹ́. Wàláì wọ́n máa jáde láti kílì ara wọn. Ìyẹn ló dá o. Ọwọ́ Oríyọmí ọ̀gbọ́dọ̀ síbi pẹtísà Àgbàlá Gabriel pẹtísà tí wọ́n lọ kọ gan wasting of money ni wọ́n waste ìwé ni wọ́n waste báírò ni pẹtísà pé kí ni ṣé wọ́n pẹtísà pé fọ tọ́lẹ̀tì ni àwọn tí wọ́n dáwọ́ fún Muyideen láti Biafra Amẹ́ríkà London Canada ọ̀lọ́ bẹ̀rẹ̀ sẹ́ẹ̀ tí wọ́n ń ṣe ni táwọn fi ń bùn ọ ní millions of naira ṣé wọ́n rí owó yẹn lórí títì ni owó ọgbẹ́ ìrùn ni wọ́n ń fún wa owó ọgbẹ́ òkè ìrùn ni ta ló yẹ k'Àgbàlá Gabriel lọ́mọ ìyàgbẹ́ sí lọ́wọ́ kọ́ máa lọ tọwọ́ rẹ̀ dànù tọ́lẹ̀tì àbọ̀ gbàgbé ìgbà tó ń yí lẹ̀ ni tó ń sun ẹkún tó ń yí lẹ̀ pàṣẹ àṣẹwọ̀n náà jẹ yẹn àṣọṣọ oríire tó ń kúnlẹ̀ tó ń fọ báyìí ọ̀rẹ́ pẹ́ àṣìírí gbàgbé ọ̀rẹ́ pẹ́ àṣìírí Muyideen gbàgbé ẹjẹ àjọ máa dàbọ̀ àmọ́ mo tún sọ fún yín wàláì rọ́bùlẹ̀ ọlọ́mọ fi kú pa wá má fà rẹ̀ ṣe wá mo wà lẹ́yìn Àgbàlá Gabriel 24/7 lórí ọ̀rọ̀ wọn àti Muyideen yìí o mo wà lẹ́yìn 24/7 torí pé Ọlọ́run ò sí lẹ́yìn alábòsí alábòsí ò sì ní rí nǹkan kan pé tọkọjá àtìjú àtàbùkù àtibọ̀tá alábòsí ò sì lè dáa. Àtibọ̀tá alábòsí ò lè ṣe kí ni mo pè é kò lè dáa.
Ọlọ́run ṣàánú ẹnì kọ̀ọ̀kan wa a ti wà lẹ́nu ẹ̀ kò sì ní sú wa mo fẹ́ gba ìpè ní o. ẹ jẹ́ kí n pa iná yìí ara tá a fẹ́ sí Nàìjíríà nu àníná o. àwọn kan ní aláàjì ń bọ̀ lábá mọ́sáàsì dé máa sọ bí abáde ọ̀rọ̀ ilé ìta tìrìtì ń ká mi lára gan ni. ó ká mi lára gan ni. náà salamu aleykum sir hello sir àlàáfíà fún yín sá o ẹ pẹ̀lẹ́ sà wa aleykum salam yes sir àbúrò ní ṣe fún wa ẹ ní dààmú ẹ ní ráre ọlá àpọlẹ alukurian a ní Oríyọmí Hamzat ṣé ẹ gbọ́ mi yé Àjì Oríyọmí Hamzat à ń gbọ́ information ìgbé Aláàjì Oríyọmí Hamzat wà ń bẹ èmi wá ní ọ̀jẹ̀jẹ̀ bẹ́ẹ̀ Oríyọmí Hamzat máa bóde láti kílí ààrẹ mo wá rí tẹ́nìkan ní tó bá jẹ́ bẹ́ẹ̀ nǹkan ọmọ ní kò jẹ́jẹ́ bẹ́ẹ̀ tó wá dìfẹ́ǹdì ara wọn torí pé tó bá lọ jẹ́ bẹ́ẹ̀. Ìyàwó Muyideen sọ pé tó ń bá Muyideen sọ̀rọ̀ wípé Muyideen ò lè sọ ẹni tí ọ̀dùn tó máa kọ́ńtàtì Oríyọmí tí kí ni Oríyọmí wá gbé nù. Muyideen sọ bẹ́ẹ̀ yẹn pé òun ò lè sọ nǹkan kan. Ìyàwó ẹ̀ lè parọ́. Ìyàwó ẹ̀ lè parọ́. Ìyàwó ẹ̀ ní Muyideen sọ pé òun ò lè sọ nǹkan kan àfi tí ẹ bá kọ́ńtàtì Oríyọmí. Jalla liman la yamut. Wọ́n ní pé kí Muyideen ìmáàdì Muyideen fún kó wá sí Òṣogbo. Nísọ 11. Nítorí rẹ̀ ló ò lè wá. Ìyá àwọn polisi wọ́n ìmáàdì Muyideen pé kó wá sí Òṣogbo. Ó dẹ̀ ló ò lè wá. Tí mo rò pé fún yẹn kọ́ tí wọ́n wá kọ́ lẹ̀ báàgì wípé wọ́n ní kó wá sí Òṣogbo. Tó ó wá ní pé òun ò lè wá pé kóun tó lè wá pé wọ́n máa kọ́ńtàtì Oríyọmí. Muyideen sọ bẹ́ẹ̀ yẹn. Ẹ̀yin náà ẹ wọ̀ ẹ̀ bẹ́ẹ̀ yẹn. Àjì Oríyọmí Hamzat mo rò bẹ́ẹ̀ ń gbọ́ ẹ wá kílí ọ̀rọ̀ yìí o kó tó di pé àwọn ọmọ Nàìjíríà kọwọ́ bọ̀. Tí wọ́n bá ẹni tó fi Kùránì búra ó dẹ̀ ṣògbìn tó wá fi búra. Láti pé ọ̀rọ̀ yóò kan Àjì Oríyọmí Hamzat mo mọ̀ pálàjì náà ń gbọ́ báyìí. Tó fi búra tó fi Kùránì búra ó jáde sí public. Oríyọmí ò kílé ààrẹ wàláì kò gbọ́dọ̀ rí bẹ́ẹ̀ nítorí bá fi lọ mú Muyideen tó jẹ́ pé lóòótọ́ ni Muyideen sọ pé kọ́ńtàtì Oríyọmí Hamzat ó ti ní kélẹ́gì nìyẹn ó ti ní kélẹ́gì nìyẹn kò sí wàhálà sà. Àwọn kan ló gbalé fún náà ẹ tó gbalé mu yóò provide ẹni ẹdùn yìí o. Tó gbalé fún Muyideen. Muyideen ò ní competition fúnra ẹ̀ náà. Bẹ́ẹ̀ ni. Àwọn kan ló máa bá competition. Ok wọ́n ti gbé ẹni tó gbalé fún àbí ta ni wọ́n lọ gbalé fún. Wọ́n sọ ẹni tó gbalé fún bẹ́ẹ̀ nìkan ló máa gbalé fún bẹ́ẹ̀. Àwọn kan ló rẹ̀ máa bá competition yẹn kó ní competition fúnra ẹ̀. Bẹ́ẹ̀ ni àwọn kan ní ó fún lọ́ọ̀yà àwọn kan náà gbà lámọ̀ràn gbogbo wọn pátá ni wọ́n ṣẹ̀sìn ọ̀bọ ìjèrè lẹ́yìn ọkọ̀
kò sí kankan nu wọn tí ó jèrè. Gbogbo àwọn tó bá wà nídìí àbòsí gbogbo wọn ló máa parun tọmọtọmọ. Gbogbo wọn pátá ìgbín ìrá láàánú wọn ará láàánú. Àwọn tó bá wà nídìí àbòsí. Gbogbo ẹ̀ tí ẹ bá wà nídìí àbòsí ìran ọ̀pẹ kan ìdánwò ò ní dán. Àgárádì ilé olókùn ìnísìnmi wọn ànísìnmi. Aṣọ ìbúra òkè ńlá pọ̀. Bẹ́ẹ̀ ni ewé ojú omi sì sùn wọn á sùn. Pẹ̀lú ètò àwí lónìí bẹ́ẹ̀ ni ó rí. Ẹ ṣeun sà. Ok, àwọn èèyàn tí wọ́n fẹ́ pè wọlé ní WhatsApp tẹ́lẹ̀ pè wọlé ní ìsìn ẹjẹ́ fún nọ́mbà rẹ̀. Èyí tẹ́ ń pè yẹn nọ́mbà mi ti 47 parí yẹn a lè gbé yẹn sìn. Ẹjẹ́ fún ilé tẹ́lẹ̀ pè wọlé sìn ní WhatsApp 070 83 92 87 78. Ẹ lè pè lé ìwọlé ní WhatsApp ń sìn. Ẹ sì lè pè ní direct. Nọ́mbà tẹ́ ń wò yẹn 070 83 92 87 78. Nọ́mbà tẹ́ bẹ̀rẹ̀ nìyẹn sà mà. Ẹ bá ní pè wọlé kẹ́ ẹ bá ní dá sétò yìí ká tó bọ́ sórí ètò donation fún mọ́ṣáláṣí. Alhaji Abdulrahman Oríyọmí Hamzat ibi oríire yín dé kò ní débẹ̀ takú sí. Ọ̀rọ̀ yìí wọ́n ní ìyàwó Muyideen sọ pé nígbà tí wọ́n pe ọkọ ọ̀hún ipe kọ́ wá lóṣogbo Muyideen sọ pé òun lè yọjú kí wọ́n kọ́ńtàtì Alhaji Abdulrahman Oríyọmí Hamzat. Ṣé bẹ́ẹ̀ ni Alhaji Oríyọmí mo mọ̀ pé kí n parọ́. Ṣé bẹ́ẹ̀ ni mo dẹ̀ nígbàgbọ́ pé kò jẹ́ rí bẹ́ẹ̀. Salamu alaikum. Bàbá mi ẹ̀mọ̀ kalẹ́ sà. Yẹ̀sà ìlú wọlé tí ń pè wá sà. Láti Èkó ni, láti Badagry. Thank you, God bless you sir. Yẹ̀sà ẹ̀kúṣẹ́ ẹ ṣe wọn ọjọ́ ẹgbẹ́ mi ìrìn síbẹ̀ lẹ́gbẹ̀ẹ́ kan rà. Bàbá mi. Ọlọ́run ẹ̀kúṣẹ́ sà ẹ̀kúṣẹ́. Yes. Mo kọ́kọ́ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé ó fi gbogbo òye ètò tẹ́ ń ṣe yìí. Ó jẹ́ ká mọ̀ pé àwọn mùsùlùmí òdodo wà tí ò sí àbòsí tí ò sáàwó ti pé èmi kan ń ṣe ẹ̀sìn kan èmi ń ṣe ẹ̀sìn kan. Pé gbogbo wa abẹ́rẹ́ ọ̀mbrẹ́là Ọlọ́run la wà. Bẹ́ẹ̀ni. Ṣé ti yẹ? Then number 2, hello sir. Mo wà pẹ̀lú gbogbo ayé ń gbọ́ yín. Yes sir. Ṣé rí number 2 ojú tí mo fẹ́ ká fi wò ni pé ṣé rí Muyideen yẹn ó lè túlù o. Ó lè mú orí èèyàn bíi 8 kó máa fi kan ara wọn. Kọ́ lẹ̀ mọ́ra wọn. Kó máa sá láti fi kan sílùú kó máa lẹ̀ mọ́ra wọn. Tó ti yé yín. Dábàá wo gbogbo àwọn ọ̀rọ̀ tó ń sọ orí mi máa ń fọ́lò yín gan mo dẹ̀ ń fọ́lò àwọn èèyàn tó kù náà. Dábàá wo gbogbo ọ̀rọ̀ tó ń sọ ìwọ yìí kan ṣoṣo náà ló ní Àgbàlá Gabriel ń bá ìyàwó ẹ̀ sùn. Olórí ibi. Nígbà tí wọ́n tẹ̀ nínú bébì kan ó ní kò ń jọ gàtẹ́ ò jọ gàtẹ́ tí wọ́n bá wo bí àwọn méjèèjì ṣe jọ ń ṣe pé tó ń bá ṣẹ̀. Ló fi ní kí Mr. Kẹ́hìndé Àgbàlá Gabriel bó wọn organize 5 million. Yes, ẹ wo gbogbo àwọn ọ̀rọ̀ yẹn ẹ má jẹ́ kó mú Alhaji Oríyọmí Hamzat ò lè ṣe ògbé mi ṣe to the best of my knowledge o. Ó kàn fẹ́ máa múrí ihe fi máa gbá bí fi gbá dí àti dí fi gbọ́n fagbára wọn. Èmi ò mọ Alhaji Oríyọmí Hamzat rí o ṣùgbọ́n bí mo ṣe wo gbogbo lóòótọ́ èèyàn lè wo èèyàn bẹ́ẹ̀ kì í ṣe to the level pé ká lọ kọ petition. Oríyọmí kí ni Oríyọmí ń wá kí ni ó kò sẹ́hun kí ni Oríyọmí tó fẹ́ dà tọ́lọ́hún tí ìpè ọ́ dà Ọlọ́run sì ní jọ́ dànù Alhaji Oríyọmí Hamzat ó kìlí ara rẹ̀ mo jẹ́rìí Alhaji Abdulrahman. Ṣẹ́rí lóòrò ẹ má tún ní pẹ̀lú Oríyọmí Hamzat ó lè má jáde ó lè má sọ̀rọ̀ a kàn máa wò bí Àgbàlá Gabriel ṣe ń wò yẹn ṣó ti yẹ yín kò ní sọ nǹkan kan nígbà bá yá òtò gbogbo gẹ́gẹ́ bí orúkọ TV yín
òdodo ọ̀rọ̀ á jáde fúnra ẹ̀. bẹ́ẹ̀ni. ó lè sọ̀rọ̀ ó lè má sọ̀rọ̀ bẹ́ẹ̀ tí ò bá sọ̀rọ̀ ìyẹn ò ní pé àná lọ. ọ̀rọ̀ yìí máa bomi alájọ torí ló pé apàdà jáde kò lè ṣe é bàbá. Assalamu alaikum. Bàbá mi ẹ ká lẹ́sà o ìlú wo lẹ ti ń pè wá sà. láti Ìlọrin. Àbúrò ní sí orí ètò láwa o. àwọn náà fẹ́ dá sí tán. Ìyẹ̀sà gbogbo ayé ń gbọ́ yín. ẹjọ́ mo fẹ́ kàn fáwọn kan ṣé wọ́n sọ̀rọ̀ alájú ní òní ni wọ́n sọ pé ó rẹ̀ pé alájú orí ọmọ àṣà tí wọ́n nípa nǹkan tó wà ní ìdí àtàgbára agbára títẹ̀. Báwa náà ṣe ń gbọ́ information yẹn nìyẹn àmọ́ àti ìṣúọ̀ ṣótiyé àmọ́ information tó kan ìyálájẹ́ náà ni ìyálájẹ́ náà ń sọ ìyẹn la fi ń sọ pé kálájú Oríyọmí ó try láti kílẹ̀ ara wọn gbogbo àwọn olólùfẹ́ wọn fẹ́ gbọ́ ọ̀rọ̀ wọn kọ́mọ̀ jẹ́ pé ọmọ yẹn tó fẹ́ rọ́ọ̀pù wọn bí ṣe rọ́ọ̀pù ara yòókù tóró ló ní ẹ̀mí mi kì í fẹ́ẹ̀sì ń jò ní òun ló tún padà sọ pé òun lòún sọ̀rọ̀. ọ̀gá ẹ̀ ọ̀rọ̀ rẹ̀ fi sún ní àwọn ìbọ̀sọ̀ oríṣiríṣi ọ̀rọ̀ ń jáde. ṣé àmọ́ pé lóòtítọ́ ní ìsìn òótọ́ ló lọ pẹtísà Àgbàlá Gabriel. bí àwọn tó ń sọ̀rọ̀ ní sọ̀rọ̀ yàrá bí ẹ̀ tó ń sọ̀rọ̀ táwọn mú fún ìyẹn ó ti wọ́n rí tọ́jà ọmọ ìbọ̀sẹ̀ lómi ò mọ̀ ọ́ sọ. bàbá mi àwọn tí wọ́n ń sọ̀rọ̀ kọ àwọn àáfàá tí wọ́n láròjinlẹ̀ tí wọ́n gbọ́dọ̀ ẹ̀fọn lábàtà tí ẹ yọ̀ bẹ́ẹ̀ tí ẹni tó lóun wá age of 40 years tó lóun practice Islam rí tẹ̀yìn wá rí tẹ́lẹ̀ tí rẹ̀ tẹ́fẹ̀ sí Islam ṣé ibi sẹ́rí àṣekọ́ wa ni. tí mo ìdí máa ń wù àti àtàwọn àǹfààní tí wọ́n ń gbé tí wọ́n ń ṣe kán máa máa sọ̀rọ̀ tí wọ́n lọ́wọ́ máa sọ̀rọ̀ tí kán máa dá alálẹ́gì tí mo ṣe máa ti pẹ̀. bàbá mi. àwọn kan máa ń fa àwọn ìdọ́tí ní àwọn tí màá ká tó máa ń fà tó ti di tó máa yẹn wọ́n máa sọ̀rọ̀ lánàá ìwọ̀n wọn lọ. ẹni tó wà age of 40 years tó dẹ̀ sọ jáde pé òun practice Islam rí káàtì ẹ̀pá afẹ́ wẹ̀ sí Islam sọ yẹ ká máa fi káńtà ẹ̀sìn kankan ẹni tí ò tí ìmọ̀dó tí ó dọ̀rọ̀ sí. kán fi àwọn yẹn lẹ àwọn àfáà kan ṣe lẹ́nu pé tó wáyé lọ́wọ́ sí ìlànà ìjì nǹkan máa ní wọ́n máa gbé táwọn máa ṣe táwọn máa ṣe pèsè ògbẹ́ tí wọ́n tán tí ẹlòmíì kàn fi wà tó ní wọ́n kàn fi jọ wọ́n kàn fi fún Islam fún ẹ̀kọ́ lọ́wọ́ bá kó sànù. ọlọ́wọ́ bá ní sẹ́yìn lẹ́sìn rí. gbogbo àwọn mùsùlùmí kan ló sọpọ́ọ̀tì ní ìdí. bẹ́ẹ̀ náà mùsùlùmí tí ò tiẹ̀ gbádùn lọ sọpọ́ọ̀tì ẹ̀ àwọn wèrè inú Islam ni ẹ sọpọ́ọ̀tì ẹ̀ olóríire inú mùsùlùmí kankan sọpọ́ọ̀tì Muyideen ọlọ́wọ́ bá ní dúró tì ẹ ṣe gẹ́sà. nọ́mbà tẹ́ máa pè sí ni 07083828778 yes sir. ọyẹ ẹ pè sórí program sir. ẹ ṣe ẹ bá ní pè é. wọ́n ti fẹ́ bá ní pé ìyàwó Muyideen sórí ẹjọ́ bá ní sí à prógámù torí ìtọ́lọ́hún ẹ bá ní sí ààrẹ torí ìtọ́lọ́ ẹjọ́. ayé ní kọ̀rọ̀ o.
ìyàwó Muyideen ni wọ́n fẹ́ bá ní pè wọlé sí prógámù o ẹ bá ní sí àìdè wà talat ẹ má bá ní tẹ like ẹ má bá ní tẹ like ẹ má comment. Mr. Kẹ́hìndé ẹ lóun tẹ́ fi ń gbọ́ wa yẹn ẹ ló rẹ̀ ọ̀kẹ́ pa. ẹ kò yẹn ń jáde sí bíbá yìí. Inshallah ìyàwó Muyideen a máa gbé wọlé nísìnyí wọ́n máa gbé ìyàwó Muyideen ní chájà alábàárù Bódìjà wọlé. ayé ń bẹ mi ò pé kò sáyé káyé má bà mí ṣe jẹ́ ayé ń bẹ mi ò pé kò sáyé káyé má bà mí ṣe jẹ́. ìyàwó Olúbùnmi àbúrò ní sẹ́yìn gbogbo ẹ̀yin tẹ́ wà pẹ̀lú ẹ má bínú pé mi ráyè da akọ yín láti máa kí yín iṣẹ́ yín náà ni mo ń ṣe ẹnì kankan yan Ọlọ́run ní ra yín láre ẹ ní sí oore ṣe ètò ẹ̀sẹ̀ tí ó dọ̀nà tí ó dẹjọ́ nú oore ẹ̀ ní ṣe gbogbo tí ijó oore tẹ́ ẹ bá ṣe Ọlọ́run bá mi sẹ́yìn lẹ́sùn olóore ẹ̀rí kọ́ lágbára Àdìgún. Ọlọ́run ní dẹ̀dàmú sẹ́nì kankan nu àtọmọdé yín àtàgbà yín àtọkùnrin àtobìnrin àtẹ̀yìntẹ́ bẹ́ẹ̀ nẹ́jà tẹ́ ń bẹ láfṣẹ́ẹ̀dì ọwọ́ ara yín lẹ́ẹ̀fì gbẹ̀tọ̀ yín. Ọlọ́run ní fọmọ ṣàdéwò fún wa kò ní fọkọ ṣàdéwò fún yín kò ní fàyà ṣàdéwò fún yín kò ní fọ̀rẹ́ ṣàdéwò fún yín àánú ò ní dàdéwò sí lọ́rùn. ọlá àpẹẹrẹ Al-Kùránì obìnrin yóò tí ì ráyè gbé ayé ń bẹ mi ò pé kò sáyé káyé má bà mí ṣe jẹ́ ayé ń bẹ mi ò pé kò sáyé káyé má bà mí ṣe ayé ń bẹ mi ò pé kò sáyé káyé má bà mí ṣe jẹ́ ayé ń bẹ mi ò pé kò sáyé káyé má bà mí. Ọlọ́run wọlé àdèdí àkókò yìí yóò wọlé àpàǹpì tí ẹlẹ́ran ara bí wa Kùránì sọ pé kò ń dá wa látara ẹ̀mí kan àti mùsùlùmí àti kìrìsìtẹ́nì